ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba àgbàlagbà, ọba àṣeyétó fẹ́, ọba àṣeyétó wù, ọba tó jẹ́ pé gbogbo àlámọ̀rí ayé lọ́wọ́ ẹ̀ lọ́wà, òun sì lọ́ba ètò. Ṣùgbọ́n bọ́ bá tò àwọn nǹkan kalẹ̀, ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ ànábì Ádámà wọn kì í mọ̀ pọ́lọ́ ń lò tó. Ó tò olówó sáàyè olówó, ó tò tálíkà sáàyè rẹ̀. Ẹni tí ó máa sìnyàn fún gbogbo ọjọ́ ìgbésí ayé ẹ̀ tí ó lò, ó tòun náà sáàyè ẹni wọn ó sì sìn títí ayé tí ó fi bọ́ sọ́lù kìyàmà, kódà tí wọn ó tún sin ọmọ rẹ̀. Wàláhì gbogbo ètò rẹ̀ lọ́wọ́ Ọlọ́run ọba lọ́wọ́. Àbọ̀wá wo dáadáa ọmọ ànábì Ádámà, àìdọ́lọ́hun máa wá yìí ká máa wo ohun tí ń ṣe pé ọba tó fún Táyé lọ́wọ́ tí ò fún Kẹ́hìndé, àní wo sẹ́tọ́lọ́hun ṣe ń bẹ̀. Báwo la ṣe lè mọ̀ sí Ọlọ́run? Báwo la ṣe lè mọ̀ pé Ọlọ́run ọba oníṣẹ́ àrà ni? Ìbá àmọ̀pọ̀ kọlu lórí aya, Ọlọ́run agbówó fún ìyàwó, a sì ní kó tún máa kọ̀ǹtúrò ọkọ rẹ̀. Ọkọ awádìí dírẹ́fà tí ó máa wakọ̀ káàkiri. Àní ẹ lọ bá ń gbé àwọn ọmọ nílé ìwé. Mo sì fẹ́ rán yín iṣẹ́ kan wéré. Gbogbo iṣẹ́ wéré lókùtọ́kọ̀ ọmọ wa jẹ́. Ní abádẹ́nu ilé nìkan ni ó máa sọkọ láyà. La ilaha illallahu Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Ṣùgbọ́n àwọn ọmọ ànábì Adam a kì í ronú lọ ọbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn mọ bọ́lọ́hun ọba ṣe ń ṣiṣẹ́ tí wọn dọ́lọ́hun mà, bí a bá rí obìnrin bẹ́ẹ̀ tó ń lo ọkọ ẹ̀ bẹ́ẹ̀, àwọn fámìlì a máa pè wọ́n á pè ọkọ wọn ní wẹ́ńbí. ọ̀rọ̀ ọkọ tó Ọlọ́run jẹ́ fún ìyàwó rẹ̀ yìí, ta lọ́kọ láàrin yín? Ọkọ náà nítọ̀, èmi náà ń wòye sí i, ńgbà ọba jẹ́ pé ó kù nù ìyà tí ó jẹ láyé, èmi náà ń wòye sí i. Bá a ṣe ń wo bóyá ni ìyàwó yìí ò ti lo àsìkí rẹ̀, ń bọ̀ ló gbé sí, ń bọ̀ lọ gbá àsìkí sí tí ìyàwó fi lè rí lò. Ọlọ́run ọba ọbẹ̀ ètò ni, ká dá Ọlọ́run mà, òun ló ṣe pàtàkì. Ìdá Ọlọ́run mà yìí, àìdá Ọlọ́run mà ní yọ gbogbo wa lẹ́nu. Kò jẹ́ àgbà ẹwà àwọn tó ń bẹ lórí ìjọba, bí a bá ń ṣèjọba lọ ọdún mẹ́rin wọn làwọn sáyìn, bí a bá fẹ́ parí ọdún mẹ́rin wọn làwọn tún fẹ́ sọ ọdún mẹ́rin míì sí. Àbà ẹ máa wo ntọ́lọ̀ ń kọ́ ọ lẹ̀, ntọ́ba kọ́ ọ lẹ̀ ní òrí bẹ́ẹ̀, èyí tí ọba kọ́ ọ lẹ̀ kò ní rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam nínú alukur'ani báyìí pé ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Masha Allah. Bismillahir rahmanir rahim. Amadugbe Ọlọ́run. Wa laqad sarafna fi hadhal qur'ani linnasi min kulli mathalin. Amadugbe lọ́wọ́ rẹ Ọlọ́run. Wa kana al-insanu akthara shay'in jadalan. Ya salam, ya salam. وكان الإنسان أكثر شيء جدلا. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún ànábì wa Muhammad, ọ̀rọ̀ Ọlọ́run ní ẹ̀yin ọmọ ànábì Ádámù, yájú ni ríran ni. ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل. Ọlọ́run ní min kulli mathalin, gbogbo àwọn àpèjúwe lèmi Ọlọ́run ọba mo ti ṣàlàyé sarrafna fi hadha al-Qur'an. ولقد mo ti ṣàlàyé gbogbo nǹkan sínú al-Qur'an. القرآن من كل مثل. Mo sọ nú al-Qur'an pé mi ni mo dolówó. صرفنا في هذا القرآن min kulli mathalin. صرفنا في هذا القرآن للناس Allah. من كل مثل. Ọlọ́run ni mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àpèjúwe sínú al-Qur'an tí mo sọ̀kalẹ̀ fún ànábì Muhammad ní àwọn àpèjúwe tó yẹ kẹ́ ẹ fi dá mi mọ̀ pé mi lọ lọ́hùn.
èmi lọ́ba ọ̀hún ntí mo bá ṣe ní ó máa ṣe èyí tí mo bá ṣe kò ní í ṣe gbogbo bẹ́bẹ́ kan ò ní máa bẹ lẹ́yìn èmi ọlọ́run ọba èmi ni mò ń bẹ tí bẹ́bẹ́ ń fi ń bẹ èmi ni mò ń bẹ tí bẹ́bẹ́ bí n bá sì pé bẹ́bẹ́ ọmọ bẹ mí èmi náà ni mo ní ọmọ bẹ mọ́ Allah. ولقد صرفنا في هذا القرآن للناس من كل الله أكبر كبيرا. وكان الإنسان أكثر شيء يا سلام يا سلام يا سلام يا سلام يا سلام. وكان الإنسان الله أكثر شيء جدلا. Ọlọ́run ni mo ti fi àpèjúwe lélẹ̀ nínú Al-Qur'ani fún ẹ̀yin èèyàn kẹ́ ẹ lè bá a dá mi mà ní gbogbo àwọn àpèjúwe mo ṣe é lẹ̀. من كل مثل èmi mo ní kóbìnrin ọmọ ajó lówó kọkùnrin ọmọ ajó lòsì. من كل مثل èmi ni mo ní kí ọ̀gá tó kọ́ máa níṣẹ́ kọ́ máa tún sọ ọmọ sí ọ̀gá ẹ̀ padà. من كل مثل èmi ni mo gba owó lọ́wọ́ ẹni ó mọ owó kà mo sì gbé fẹ́ni tí ó máa kà. صرفنا في الله. هذا القرآن للناس من كل مثل. ta ló ní wàhálà ẹ máa wá wàhálà káàkiri pé ọmọ yìí bí mo ṣe ń wo ọmọ yìí bóyá ni ọ̀jẹ̀ pọ̀ tẹ́ ń di o ọtẹ ọ̀rọ̀ rẹ̀ ń di ni o àbí bóun ní ń jò náà labi iná àwọn alásàsìn yẹ ẹ̀wọ́ ibi o dúró sínú bàbá àránù ibi o dúró sínú lọ ń gẹ fìlà ló o rí fìlà gẹ̀mọ́ kú kọ́ ọ máa fi fìlà lérí torí wàhálà ti wá mú ọ lómi Ọlọ́run ni mo ti fọ àwọn àpèjúwe lélẹ̀ nínú Al-Qur'an. ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل. Ọlọ́run ní gbogbo àwọn àpèjúwe tó yẹ kẹ́ ẹ fi dá mi mọ̀ lọ́lọ́run mo ti lélẹ̀ nínú Al-Qur'an. من كل مثل èmi ni mo ní kẹ́hìn tí ó ṣẹ̀rú ọmọ àṣẹrú. من كل مثل èmi mo lẹ́ni tí ó máa jọ̀gà kó máa jọ̀gà lọ. من كل مثل gbogbo ẹni ẹ̀ ń lọ rè kágàdàgòdò bá lọ́fíìsì pé kó ré bọ́ lórí àga kò ré bọ́ Ọlọ́run lébi mo ti fàpèjúwe lélẹ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ èmi mo ṣe. كل مثل Ọlọ́run lémi Ọlọ́run mo ti fi àpèjúwe lélẹ̀ fẹ́yìn èèyàn kẹ́ ẹ fi dá mi mọ̀ lọ́lọ́run. صرفنا في هذا القرآن القرآن للناس من كل مثل. للناس الله أكبر كبيرا. من كل مثل Ọlọ́run láwọn àpèjúwe tí mo fi lélẹ̀ yìí èmi ni mo gbé owó fún ẹni tí ò mọ owó kà sí ẹni tí ò mọ owó kà mo gbówó fún Allah mo wá ní kẹ́ni ó mọ owó kà ó máa wá kó wọn máa ṣerú fún Allahu Akbar kabira. àwọn ẹnìkan máa lọ ìlú èbó wọn aláwọn fẹ́ lọ gba kọ́mpìnì kan wálé ní a bá sì débi àwọn gẹ̀ fìlàntìyàn ni wọ́n wà ń pé wọ́n máa sọ òyìnbó gbogbo èbó tó ọkà Allahu Akbar kabira wọ́n máa sọ òyìnbó bọ́ọ̀lù gi lójú àwọn òyìnbó wọn ni ọmọkùnrin igbó òyìnbó gan la ilaha illallah ó sì ní nǹkan kan ẹni ó sìn wá gan àbúrò rẹ ni ya salam faddal ya sheikh. ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل. Ọlọ́run ni mo ti fi àwọn àpèjúwe lélẹ̀ tó yẹ kẹ́ ẹ fi dá mi mọ̀ lọ́lọ́run. من كل مثل ebe mi ni mo dá oòrùn máṣá. من كل مثل èmi ni mo dóṣù pa o. من كل مثل èmi ni mo fi àwọ̀ ọ̀sán mà bí àwọ̀ ti pọ̀ tó wọn ò lè mọ́lẹ̀ tó sùn pa. من كل مثل àwọn àpèjúwe tó yẹ kẹ́ ẹ máa wònú pé mi Ọlọ́run ọba ọba kan ni mí. Ọlọ́run ni mo fa àpèjúwe lélẹ̀ kẹ́ ẹ lè bá a dá mi mọ̀ lọ́lọ́run àlàyé mo ti ṣe sínú Al-Qur'ani kẹ́ ẹ lè bá a mà. Allah. وكان الإنسان أكثر يا ذا الجلال شيء والإكرام. جدلا Allah. الله أكبر كبيرا. وكان الإنسان Allah. أكثر شيء جدلا. Ọlọ́run lẹ́yìn èèyàn ẹ̀ wá fẹ́ gbà ẹ mà fẹ́ràn èèyàn jà pọ̀ وكان ẹ الإنسان mà fẹ́ràn àfìtínà pọ̀ o ẹ mà fẹ́ràn àyàtẹ̀ fẹ́ fi jẹra yín pọ̀ o. وكان gbà tí mo ṣe. الإنسان أكثر fún yàn lówó ẹ̀ lẹ́ẹ̀gbà. شيء جدلا mo dá yàn lọ́lẹ̀ ẹ̀ lẹ́ẹ̀gbà mo ṣe ọmọdé ní olókìkí ẹ̀ lẹ́ẹ̀gbà. Allahu Akbar kabira.
أكثر شيء جدلا. èmi ni mo wọ ẹnìkan lẹ́wù yìí mo sì lẹ́yìn tẹ́ ẹ dúró ẹ máa kàbùkù òun nìkan ni mo wọ lẹ́wù yìí ẹ gbà náà wá. وكان الإنسان أكثر شيء جدلا. ọmọ èèyàn máa fẹ́ràn àtakò ó pọ̀ o. ọmọ èèyàn máa fẹ́ràn àyàn ajá pọ̀ o. Allah. أكثر شيء جدلا. ọlọ́run lẹ́yìn ẹ̀ bó lẹ ti fẹ́ràn wàhálà báyìí ẹ ti fẹ́ràn fìtínà báyìí ẹ ti fẹ́ràn ìnígbà Allahu Akbar kabẹ wọn ni mo jẹnu owó ẹ ni ọ máa tètè rẹ jẹnu owó rẹ kó tó kú kọ́ máa yẹ kó o ní rí nǹkan jẹ tó fi kú. وكان الإنسان أكثر شيء جدلا. ya salam ya salam ya salam. وكان الإنسان أكثر شيء جدلا. ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fẹ́ràn àyàn ajá wọ́n fẹ́ràn àtakò ẹ lè takọ̀rọ̀ èmi ọlọ́run ya salam ya salam faddal ya Sheikh. مثل الذين اتخذوا من دون الله أولياء ọmọ ṣe o. كمثل العنكبوت الله. اتخذت بيتا òfònú ọlọ́run má jẹ́ á ṣòfò. وإن أوهن البيوت لبيت العنكبوت Allah. لو كانوا يعلمون لو كانوا يعلمون. wọn gbọ́ ń tó wí o. مثل الذين اتخذوا من دون الله ọlọ́run lápèjúwe àpèjúwe àwọn nǹkan tẹ́ ń dì mọ́ra kiri tẹ́ ń pè lágbára àwọn tẹ́ ń sìn tẹ́ pè lọ́lọ́run. مثل الذين اتخذوا من دون الله أولياء. àwọn amádàrí kan tẹ́ kọ́kọ́ pè láàárọ̀ àwọn amádàrí kan tẹ́ pé mo jíire lónìí o. من دون الله أولياء. àwọn ọṣẹ tẹ́ ń máa ń jíwẹ̀ láàárọ̀ àwọn tẹ́ gbé sẹ́yìn ilẹ̀kùn tẹ́ ń tún pè tó tún dá lójú yín jèmi ọlọ́run lọ. من دون الله أولياء. àwọn tẹ́ yàn láàyò jèmi ọba tí mo dá yín lọ. مثل الذين اتخذوا من دون الله أولياء. ọlọ́run lápèjúwe àwọn nǹkan tẹ́ kó nù lé tẹ́ gbogbo nǹkan tẹ́ ń pè mọ́dárí kan tẹ́ fẹ̀yìntì. Allah. من دون الله lẹ́yìn ọba tó ṣẹ̀dá yín ọba tó yẹ kẹ́ ẹ máa bẹ̀rù kẹ́ ẹ dúró tì ẹ wá ń pè Ṣàngó kan ní ó dúró tì yín Ọya ní ó dúró tì yín Òkè Ìbàdàn á dúró tì yín àwọn orí àwọn ará Abẹ́òkúta ń ti Allahu Akbar kẹ́mi ń gbọ́ مثل الذين اتخذوا من دون الله. àwọn lólùmọ̀ ní ọgbà wọn lẹ̀ wọ́n rè é gorí òkúta àwọn aláìgbọ́n wọ́n rè é gorí òkúta wọ́n lè máa bá ti lo Òkè Olúmọ àṣírí àwọn ti bò Allahu Akbar àṣírí rí òkú láti bẹ̀ ní. ọlọ́run ní gbogbo ń tẹ́ gbẹ́kẹ̀lé tẹ́ ń pè lọ́lọ́run yàtọ̀ fẹ́mi ọlọ́run. من دون الله أولياء. àwọn ń tẹ́ ẹ̀yàn láàyò tẹ́ ń pè lọ́lọ́run lẹ́yìn èmi ọlọ́run. كمثل العنكبوت اتخذت بيتا. ya salam ya salam. كمثل العنكبوت اتخذت بيتا. ọlọ́run lápèjúwe gbogbo nǹkan tẹ́ ẹ dì mọ́ra wọ̀nyí òfò tí ń bẹ ń bẹ àpèjúwe ń tá a rí fi wé náà ní aláǹtakùn. كمثل العنكبوت. ọ̀rọ̀ yín dàbí aláǹtakùn ni o. كمثل العنكبوت. aláǹtakùn lárí yín fi wé o. بيتا. aláǹtakùn tó ń kọ́lé ńgbà lè súlálẹ̀ aláǹtakùn ń kọ́lé ọlọ́ kọ́lé bí ẹnu ọ̀nà ẹlẹ́nu ọ̀nà ó ní wọn tiẹ̀ ní jónílé yọ jáde kòkò égbélé yóò máa lọ yóò máa bọ̀ yóò máa lọ yóò máa bọ̀ aláǹtakùn wa kọ́lé lóhun gbogbo ẹ̀ sẹ́nu ọ̀nà Allah. كمثل العنكبوت. Allahu Akbar. اتخذت بيتا. ngbà onílé jí làárọ̀ tí ó ṣílẹ̀kùn báyìí kò tiẹ̀ mọ̀ pé kò mọ̀ pé nkọlu nǹkankan kò mọ̀ pé ọlọ́run ní bí iṣẹ́ aláǹtakùn ṣe bọ́ sófò òun náà ní sẹ́yìn tẹ́ ẹ̀ gbé èmi ọlọ́run bá gbọ́ bí ó ṣe bọ́ sófò níwájú èmi ọlọ́run. وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون. Allahu Akbar kabira. وإن أوهن البيوت
لبيت العنكبوت الله أكبر كبيرا لو كانوا يعلمون. Ọlọ́run ní bọ́bá pé ẹ bá mà ní ilé aláǹtakùn lọ yẹpẹrẹ jù ilé aláǹtakùn làbùkù ń bẹ lára ẹ̀ jù aláǹtakùn tó kọ́lé tójú ọba ń bẹ òjò ọba ń bẹ òòrùn ọba ń bẹ òòrùn ọba ń bẹ eruku ọba ń bẹ gbogbo nǹkan ní ọmọ abálàǹtakùn mi tó lòun kọ́lé ó sì lòun kọ́lé ni ó sì ṣe wàhálà ó tó kọ́lé ọ ilé ọ̀hún òbó láṣìírí bójú bá ràn yọ máa pa bóòrùn bá ràn yọ máa pa ilé yìí náà bátẹ́gùn bá fẹ́ atẹ́gùn àsìgbà lọ àtòun àti ilé tọ́kọ́ Allahu Akbar. وإن أوهن البيوت لبيت العنكبوت Ya sal jalali wal لو ikram. كانوا يعلمون Masha Allah. لو كانوا يعلمون. Ọlọ́run ní bọ́bá yẹ pé ẹ mà ní òfò tílé aláǹtakùn ṣe lẹ́yìn náà ó ṣe ẹ̀yin tẹ́ ẹ gbẹ́kẹ̀lé nǹkan míì lẹ́yìn Ọlọ́run bàbá bí ọ̀dà àgbàdo yìí náà ló tún sín gbẹ́rẹ́ sí gbogbo ọrùn ó ti gbẹ́rẹ́ rún ọwọ́ ó ti wọ̀ ọ̀tọ̀ lè tiẹ̀ ń bọ̀ ọ́ sí bàrà àdí ọ̀tọ̀ ní kíní ọ̀sẹ̀ tó kọ́kọ́ fi pajú láàárọ̀ ọ̀tọ̀ lè tó ọ̀tọ̀ lálọ́sàn-án Allah ó sì pera rẹ̀ láàfà ìmáàmù ti ń lé tìró ìbánilá àsùnbá yóò lé tìró ọbànilá lásàrì yóò lé tìró ìmáàmù oní tìró Allahu Akbar bọ́bọ́ wà gbogbo Allahu Akbar Allahu Akbar Ọlọ́run ló fò tí aláǹtakùn ṣe pẹ̀lú ilé tó kọ́ nìwọ náà ó ṣe. Bàbá onígbàdí bàbá bọ́ ọba mà ní ó ṣòfò gbẹ̀yìn ayé ni. لو كانوا يعلمون Ya sal jalali. لو كانوا يعلمون. Ọlọ́run ní bọ́ bá yẹ pé ẹ mà ní bẹ́ẹ̀ bá mà ní Ọlọ́run lè ní dẹ́rù ẹ̀ wò ẹ ní pé nǹkan mi lẹ́yìn èmi Ọlọ́run àwọn kan ń pọ̀ Ọlọ́run ní mẹ́ta àwọn gọ̀ǹtì wọn ni wọ́n fi ń pọ̀ Ọlọ́run ní mẹ́ta wọ́n sì ká àwọn àmì ìta fẹ́ mú lọ́lọ́run pàtàkì nínú mẹ́tẹ̀ẹ̀ta tí a ní wọn ò lọ́lọ́run rárá nìyẹn àwọn kan wá ń bẹ Ògún ni wọ́n ń bọ àwọn kan ń bẹ Ṣàngó ni wọ́n ń bọ àwọn kan ń bẹ òòṣà alẹ́ wọn tí wọ́n ń bọ lẹ́ẹ̀kúlé wọn ti ń bọ Ọlọ́run ní gbogbo ntẹ́ ẹgbẹ́ kẹlẹ́ lẹ́yìn èmi Ọlọ́run. وإن البيوت لبيت العنكبوت. لو كانوا يعلمون. Ọlọ́run ní bẹ́ẹ̀ bá mà ní ẹ̀ bá ti ṣerú ẹ̀. وإن أوهن البيوت لبيت العنكبوت Allahu Akbar. لو كانوا يعلمون. Ọlọ́run ní lẹ́yìn ìgbà náà ọ̀rọ̀ tẹ́mi Ọlọ́run ọba ń bá yín sọ yìí àní ẹ dá mi mà lọ́kàn ṣoṣo ẹ má lọ́ nǹkan kan àbí kí ló ń wẹ̀ ń bí ọ̀sẹ̀ tó ń wẹ̀ yìí kò sáǹfààní kankan tí ń bẹ ń bẹ ọkọ̀ọ̀kọ̀ pé kinní kan sí i láàárọ̀ níjọ́ tó ọba wẹ̀ sẹ́wọ̀n ọmọ wa sọ pé òde tó ọjà lónìí ọ̀dà o èwo ni ọ̀wà dá ń bẹ̀ níjọ́ ọba buhari kìyàmù wàláyé òní rántí wẹsẹ̀ yìí ó yẹ kẹ́ni kọ̀ọ̀kan wa ká fi sẹ́mi pé a gbọ́dọ̀ dọ́lọ́hùn mà ìdọ́lọ́hùn mà yìí ló ṣe pàtàkì púpọ̀ jù ìdọ́lọ́hùn mà ló ṣe pàtàkì ẹ dákun mọ́ bẹ̀ wá ìsìláàmù wa tá à ń ṣe yìí ìsìláàmù ọlọ́gẹ́rẹ́gẹ́ má ìsìláàmù ọlọ́gẹ́rẹ́gẹ́ ẹ̀yin àfáàlẹ́ ẹ̀sìn jí ọlọ́gẹ́rẹ́gẹ́ ọlọ́run dákun mọ́sà tún gbogbo wa ṣe ọlá àti tóbi ànábì wa Muhammad àánú ọlọ́run orí ajẹ́njẹ́tẹ́ ọlọ́run mọ́sà ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa ọlá àti tóbi ànábì wa Muhammad àárín àwa pẹ̀lú ọlọ́run má jẹ́ ó dàrú mo ní àlàyé pàtàkì tí wọ́n ṣe fún yín lórí ìdọ́lọ́hun mà yìí ẹ dákun ẹ jẹ́ adọ́lọ́hun mà ẹ jẹ́ adọ́lọ́hun mà ọlọ́run má jẹ́ adá ọlọ́run mà lórí ìnira ọlọ́run jẹ́ adá mà lórí ìdùnnú ọlá àti tóbi ànábì wa Muhammad a máa gbọ́ àwọn ọ̀rọ̀ yòókù lẹ́yìn ní ọ̀rọ̀ tó ń bọ̀ lẹ́yìn ọlọ́run mọ́sà síjú àánú wò wá assalamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaikum assalam wa rahmatulahi wa barakatuhu.